Dárí ẹ káàárọ̀ sà. Yes sà. Dárí a gbọ́ pé ẹ dá ẹgbẹ́ Akewi kan sílẹ̀, so a dẹ̀ rí pé ẹgbẹ́ yẹn ó ti pé 3 sí 4. Ṣé ìkan náà ni gbogbo yín ni sà? Ẹ ṣé, orúkọ mi ni Kúnlé Ológun Dúdú, ọkọ sọ́jà, ọkọ òṣèlú. A dá ẹgbẹ́ Akewi sílẹ̀, ó lè jẹ́ 4, ó lè jẹ́ 5, fake làwọn tó kù. Ẹgbẹ́ Ìtẹ̀síwájú Akewi ni tiwa. Ẹgbẹ́ Ìtẹ̀síwájú Akewi nìkan ni federal and state government recognized because we are registered organization. Àwọn tó kù yẹn àwọn a lè pè wọ́n ní pàǹtí ẹgbẹ́. Ẹni tó bá mọ̀ pé Akewi lòun tó dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ Akewi á rẹ́gísítà pẹ̀lú ẹgbẹ́ Ìtẹ̀síwájú Akewi ni. Ọ̀dọ̀ tiwa ń bí làwọn èèyàn gangan tí wọ́n jẹ́ Akewi tá a mọ̀ ní Akewi yàtọ̀ sáwọn alágbe, àwọn tó ń gbé mẹgafóònù kiri ní patí tí wọ́n ń tọrọ owó tó yẹ pé bọ́rírù wa gan wọn dá wa mọ̀ pé Akewi ni wọ́n á tún gbé mẹgafóònù sí wa létí. Àwọn yẹn wà alágbe ni wọ́n la kà wọ́n kún, àwọn tó ń tọrọ owó ni wọ́n. Ó ṣeé ṣe kó jáwọn náà kóra wọn jọ tó tún pera wọn lẹ́gbẹ́ Akewi a lè sọ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn èèyàn tán jẹ́ gbajúmọ̀ tán tí Ọlọ́run fi ẹ̀bùn ewì fún, tí Ọlọ́run kẹ́ nídìí ewì, ọ̀dọ̀ wa ni wọ́n wà. Tó bá ń dárúkọ Akewi kan lẹ́ni tí ò bá sínú ẹgbẹ́ Ìtẹ̀síwájú Akewi tí Ológun Dúdú jẹ́ pírẹsidẹ́ǹtì wọn, believe wípé ẹgbẹ́ alágbe ló wà kì í ṣe ẹgbẹ́ Akewi. Àwa stand right, a dẹ̀ register pẹ̀lú federal government, a dẹ̀ ní constitution, a ní secretariat, we have everything that every organization should have. So àwa làwa mọ̀, tíjọba mọ̀, tọ́lọ́run mọ̀ wípé ẹgbẹ́ Akewi tó dúró nìyẹn. Ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ wa, nọ́mbà mi ó wà lọ́wọ́ everybody. Wọ́n á pè mí àti lọ́pọ̀lọpọ̀ wọn tó ti pè wá láti Ìbàdàn, láti Ìlọrin, láti Kwara through àwọn album tí mo ń ṣe tí nọ́mbà mi ti wà. Àwọn Akewi yẹn á pè wá wípé dáàdi a fẹ́ join ẹgbẹ́ yín, ọ̀rẹ́ mi a fẹ́ join ẹgbẹ́ yín, àbúrò a fẹ́ join ẹgbẹ́ yín, á dẹ̀ direct àwọn tó máa fi orúkọ wọn sínú ẹgbẹ́ sí wọn. Nọ́mbà mi is 091-51-52-53-54. Láti lè jẹ́ kó easy fáwọn èèyàn láti rántí la ṣe fi irú nọ́mbà yẹn síbẹ̀ 091-51-52-53-54. Nọ́mbà tí anybody máa pè nìyẹn tó bá mọ̀ pé you are a competent and talented ewì exponent. Wàá pè wá through this number, á dẹ̀ forúkọ ẹ̀ sínú ẹgbẹ́. Any other ẹgbẹ́ tó yàtọ̀ sí ẹgbẹ́ Ìtẹ̀síwájú Akewi is a counterfeit organization. Yes, sir.